títí tí ó fi di pé ọdún Iléyá dé. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe yóò máa wáyé nínú kitabu Dhahaya ti al-Imam Abi Dawud nínú sunanu rẹ̀. Yàní pé ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé nísìn títí di ọjọ́ ọdún láti inú sunan Abi Dawud kitabu Dhahaya. Dhahaya náà ni púpọ̀ udhiya wal udhiya náà ni ẹran léyà, ẹran tó lu Ẹlẹ́dàá wa tó ṣe pípa rẹ̀ lófin fún àwọn èèyàn tí wọn kò lọ sí hajj tí wọn ń bẹ nílé pé kí wọn pa lọ́jọ́ ọdún àti àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀ lọ́jọ́ ọdún lọ́rọ̀ apá kan nínú àwọn fuqaha tàbí àwọn ọjọ́ méjì tó tẹ̀lé ọjọ́ ọdún lọ́rọ̀ apá kejì nínú àwọn fuqaha. ẹran tá a máa ń pa yìí wọn náà ni wọ́n ń pè ní udhiya. wala shak pípa ẹran léyà kò ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n pa ẹran léyà, wọ́n sì ṣe ní ìlànà fún àlùmọ́ wọn láti máa pa ẹran léyà. àwọn àdájọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan sì wà nínú àwọn ahadith anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ń tọ́ka sí ẹran léyà àti àwọn àdájọ́ tó rọ̀ mọ́ àwọn ẹran yìí. gbogbo tírà tó bá sí tó jẹ́ tírà ahadith an-nabiy sallallahu alayhi wa sallam náà láti máa rí kitabu Dhahaya, kitabu al-Udhiya, kò bá jẹ́ sahih al-Bukhari, sahih Muslim, sunan Abi Dawud, sunan an-Nasa'i, sunan at-Tirmidhi, sunan Ibn Majah, kọ́lá tó fi dórí Muwatta ti Imam Malik. bẹ́ẹ̀ náà la máa bá pàdé nínú àwọn tírà àhàdíìsì gbogbo, àwọn yìí tó ti kọ́ tipẹ́ àtàwọn èyí tó pọ̀ wọlé wọn. a máa bá kitabu Dhahaya pàdé. al-Imam Abu Dawud rahimahullah tírà tiwọn ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà àhàdíìsì tó fi dórí àwọn kótóbù sunan yòókù lágbọn pé àwọn ahadith tí al-Imam Abu Dawud rahimahullahu ta'ala tí wọ́n kó jọ sínú tírà wọn, àwọn náà ni wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú pé gbogbo àdìsí kan tó lù fàdìsí sẹ̀rí fọ́rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ òfin ṣẹ̀ríà, kò sí àdìsí náà tẹ́nìkan fi irú rẹ̀ sẹ̀rírí tẹ́ni bá pàdé nínú tírà wọn yìí. tírà ẹ̀ ló sì jẹ́ pé nínú mà nípa fiqh, pàápàá jùlọ al-fiqh tó dá lórí ká sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí, tó dá lórí ká sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ tí ká ṣe pé àròsọ lásán. tírà al-Imam Abu Dawud wọn bẹ nínú tírà tó pàtàkì púpọ̀ lọ́dọ̀ àwọn fuqaha. àwọn fuqaha gbogbo ẹni tó bá ṣe tírà nípa àwọn àdájọ́ òfin ti fiqh, wọn máa ń sábà gbé tírà Sunan Abi Dawud síwájú nítorí pé gbogbo àdìsí kan
tó lò fi àdìsí sẹ̀rí kan tó fi sẹ̀rí rí àbàpàdé nu tírà yìí. kì í ṣe dandan kó yẹ pé àdìsí tó fi sẹ̀rí ó fẹsẹ̀ rinlẹ̀, kì í sì ṣe dandan pé ńgbà tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀nà tó gbà fi sẹ̀rí ó bá mu. ṣùgbọ́n láti ma ibo ni wọ́n ti rẹ́rìí kó tó di pé wọ́n fi sẹ̀rí, eléyìí tí ó ṣe ní rọrùn fún ẹni tó bá dé lẹ́yìn wọn láti ma ipò wo ni àwọn àhàdìsì ńlá fẹ́ tò sí. sí àdìsì tó fẹsẹ̀ múlẹ̀ ni eléyìí tó ṣe pé irú rẹ̀ ṣe fi sẹ̀rí àbí kò rí bẹ́ẹ̀, àbí nígbà tí olùmọ̀ nípa fiqh tó ń fi àdìsí yẹn sẹ̀rí kì í ṣe bá àdìsí yẹn ti ṣe wá gẹ́lẹ́ lọ́kọ́, òun kọ́ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ni, ṣùgbọ́n bá àdìsí ti ṣe wá ó yàtọ̀ sí bó ti ṣe kọ́. látara Sunan al-Imam Abi Dawud ó láǹfààní láti ma báwo làdìsí ti ṣe wá, báwo lolùfisẹ̀rí ti fi sẹ̀rí, sọ́jà tó nílò ń bẹ ni àbí gbogbo àdìsí ló mú wa, sówí pẹ̀lú ìtumọ̀ ni àbí bó ti ṣe wá gẹ́lẹ́ ló náà mú wa. eléyìí ó jẹ́ tírà ẹlẹ́kẹ̀wàá nínú Sunan ti al-Imam Abi Dawud rahimahullah, Abu Dawud as-Sajastani rahimahullah, ọ̀nà ni Sulaiman ibn al-Ash'ath as-Sajastani al-Azdi, al-Imam Abu Dawud rahimahullah. abala alakoko wọ́n ní báàbù ma jaa fi ijab al-adahi. ilé ìjà abala kan ibi tá a ti fẹ́ ṣàlàyé nǹkan tó wá lórí ṣíṣe pípẹran léyà lọ́ranyàn, lórí ṣíṣe pípẹran léyà lọ́ranyàn. tẹ́bà gbàgbé ọ̀rọ̀ tá a wí síwájú tí kò pẹ́ yìí, Abu Dawud wọ́n kó tírà wọn jọ láti ṣe àkójọpọ̀ gbogbo ẹ̀rí tó lù fàdíìsì sẹ̀rí fi sẹ̀rí lórí nǹkan tó wí. nítorí wí o ọba wa láàmú kò bá wa láàmú, àgbà wọlé àbá àgbà wọlé, ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, àní kí ló fi sẹ̀rí. nísìnyí ẹran léyà sọ̀ràn àyàn ni àbí ìsọ̀ràn àyàn ni ká pa. àwọn olùmọ̀ nípa fiqh ọ̀rọ̀ oríṣi mẹ́ta ló wà lọ́dọ̀. a rí nínú wọn àwọn ẹni tó ṣe pé wọ́n pọ̀ jù, wọ́n ní ká pa ẹran léyà sunnah, ẹni tó bá ṣe yọ gbẹ̀yìn, ẹni ó bá ṣe àní bẹnu àtẹ́lù ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríyà. a rí nínú wa àwọn tó sọ pé sunnatun mu'akkada, sunna tó ṣe pa kàn pa ni, nítorí pé ńgbà táwọn wo àwọn ẹ̀rí àtàwọn ẹ̀rí, àwọn rí pé àwọn ẹ̀rí kan tọ́ka sí pọ́nrán yẹn ni, àwọn ẹ̀rí mi tọ́ka sí pé sunna ni. àwa sì rí i pé ó ṣeé ṣe ká lè lo ẹ̀rí méjèèjì papọ̀, àtẹ̀tọ́ sọ pọ́nrán yẹn àtẹ̀tọ́ tọ́ka sí pé kìí sọ̀ràn yẹn, káfí wá mọ́rọ̀ míì jáde tí ò ní túmọ̀ sọ̀ràn yẹn tí ó sì kọjá pé sunna ni. náà fi sọ pé sunnatun mu'akkada, sunna tó lágbára ni. ìgbà tí apá kan nínú àwọn fuqaha àwọn sọ pọ́nrán yẹn, ọ̀kan nínú ẹ̀rí wọn l'Abu Dawud mú wá ń bì. àwọn ẹni tó sọ pọ́nrán yẹn, ọ̀kan nínú ẹ̀rí wọn l'Abu Dawud ńlọ mú wá ń bì. أبو داود إني حدثنا مسدد قال حدثنا يزيد وحدثنا حميد بن مسعد قال حدثنا بشر عن عبد الله بن عون أن عامر أبي رملة قال أخبرنا مخنف بن سليم قال ونحن وقوف مع رسول الله صلى الله عليه وآله وسلم بعرفات قال يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية وعتيرة
أتدرون ما العتيرة هذه التي يقول الناس الرجبية قال أبو داود العتيرة منسوخة هذا خبر منسوخ. أقوى الإمام أبو داود رحمه الله وصى وين تاوان غبا وناوان غبا إقبا ويوا تجد في دود النبي محمد صلى الله عليه وآله وسلم وسيها غبا nínú ẹgbàá wáyé wípé olùkọ́ Abi Dawud tí Abu Dawud tí wọ́n gba àdìsí wá lọ́dọ̀ rẹ̀ tààrà òun náà ni Musaddad. àfa Abu Dawud tí wọ́n gba àdìsí wá lọ́dọ̀ rẹ̀ ni Musaddad. àdìsí yìí wọ́n dárúkọ àwọn ẹni tí Musaddad náà gbà wá lọ́dọ̀ wọn, ẹni táwọn náà gbà wá lọ́dọ̀ wọn, títí ó fi dórí Mikhnaf ibn Sulaym. Mikhnaf ibn Sulaym ọ̀hán látara àdìsí yìí ipò kan nínú àwọn sàhábà Nabi Muhammad sallallahu alayhi wa sallam qaal ó sọ yìí pé wa nahnu wuqufun ma'a rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam bi Arafatin qaal ó ní ìgbà táwa wà ní ìdúró pẹ̀lú ránṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ní Arafat, ìyẹn ni pé ní ọjọ́ Arafa hajj dágbére, hajj ẹyọ kan ṣoṣo ilé ìtànàbí ṣe ń gbèsè ayé rẹ̀ tí ó sì kan kún tí ó sì ṣe kan ṣáájú rẹ̀ nínú Islam. a wà lẹ́ni tó dúró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní Arafa. anabi wa ni ya ayyuhan nas, ẹ̀yin èèyàn, inna ala kulli ahli baytin fi kulli caamin udhiyatan wa atira. dájúdájú ọ̀ràn yẹn ló jẹ́ o lórí gbogbo àwọn ará ilé kọ̀ọ̀kan lọ́dún kọ̀ọ̀kan pé kí wọ́n pẹran léyà kan kí wọ́n sì pa àtìrọ. àtìrọ ó jẹ́ orúkọ tó ṣe wípé ìtumọ̀ rẹ̀ lè pamọ́ sáwọn ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀, ó sì ṣeéṣe kó hàn sí apá kan nínú wa, ṣùgbọ́n ẹni tí kò hàn sí nínú wa òun náà lẹ́tọ̀ọ́ ká ṣàlàyé fún kí ní jẹ́ bẹ́ẹ̀, nítorí pé ńgbà tá à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àfojúsùn wa ni kí ọ̀rọ̀ tá à ń bá wọn sọ kó yé gbogbo wọn lápapọ̀, kìí ṣe pé kó yé ẹnìkan kó má yé ẹnìkan, nítorí pé gbogbo wọn pátá tó bá yẹ pé ọ̀rọ̀ tá à ń fi pani láṣẹ ni, tó bá yẹ pé tolórí tẹlẹ́mù wọn ló ní láti wọnú àṣẹ wọn, tolórí tẹlẹ́mù wọn la fẹ́ kọ́ gbọ́ àgbọ́yé ní tá a fi pa wọn láṣẹ, nítorí kó lè bá a láǹfààní àti tẹ̀lé, nítorí kò lè rọrùn fẹ́ni tá à ń bá a sọ̀rọ̀ tá a fẹ́ kó fi tá à ń bá a sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ṣe wà hù pé kó fi ṣe wà hù àyàfi kó ti kọ́kọ́ síwájú gbàgbọ́yé rẹ̀, torí rẹ̀ gbàgbọ́yé ọ̀rọ̀ tá à ń bọ́ sọ òun ló síwájú ó tẹ̀lé tàbí ò ní tẹ̀lé. kò wá sí nínú níta lè fi máa báyàn wí wípé mo bọ́ sọ̀rọ̀ ó tẹ̀lé nígbà tó bá ṣe pé ọ̀rọ̀ tá à ń báyàn sọ yún nǹkan tó ṣókùnkùn sí nítumọ̀ wà nínú ẹ̀, tá a sì wá gbìyànjú láti ṣàlàyé kí ni túmọ̀ gbólóhùn eléyìí tá à ń wò pé o lè má gbàgbọ́yé rẹ̀ yìí, kí ni túmọ̀ rẹ̀ ká ṣàlàyé rẹ̀ fún ọ. tó bá yẹ pé ọ̀wọ́ gbólóhùn yún tó lè mú kí ìtumọ̀ ń tà ń bá a sọ kó wà lókùnkùn sí la bá kùnà láti yànnàná rẹ̀ sí, ó ṣeéṣe kó tàtàrà àìgbọ́ gbólóhùn yé kó má gbọ́ gbogbo ń tà láàbá sọ yé, kó wá tàtàrà rẹ̀ jẹ́ni tó ṣe pé kò ní fi gbogbo ń tà fi bá sọ̀rọ̀ sí wa hù. torí ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam wọn ò fi sílẹ̀ fẹ́ lómi kó máa túmọ̀ rẹ̀ fún wa. ọ̀rọ̀ tán bá wa sọ tí gbólóhùn kan wà nínú rẹ̀ tí wọ́n ń wò pa lè má gbọ́ yé, Ànábì bi wá léèrè ó ní atadruna mal atira, sẹ́yìn tí ń jẹ́ al-atira eléyìí tó wá nínú ọ̀rọ̀ mi yìí hiya allati yaqulu an-nas ar-rajabiyya, òun lè táwọn èèyàn máa ń pè ní ar-rajabiyya. al-imam Abu Dawud rahimahullah
wọ́n ní al-atiratu al-atira tánàbí túmọ̀ sí ar-rajabiyya yìí mansukha àti parẹ́ ẹnìkan ọ̀bẹ wa pé ká tún ṣe má. Abu Dawud wa ni hadha khabarun mansukh hadithi gan fúnra ara rẹ̀ àti parẹ́. tí a bá wo ẹgbàá wáyé nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹni tó gba hadithi wa tó jẹ́ sọ̀hábí òun náà ni Mikhnaf bunu Sulaym Mikhnaf bunu Sulaym kọ́mọ pé arákùnrin yìí ọ̀kan ni nínú àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ara àǹfààní ńlá tó wà ń bẹ̀ ni pé ó ń bẹ nínú àwọn sọ̀hábà ẹni tó ṣe pé orúkọ rẹ̀ ó hàn sí wa gbangba kò ṣókùnkùn sí wa rárá ó sì ń bẹ nínú àwọn orúkọ tó jẹ́ gbajúgbajà eléyìí tó jẹ́ ìlú màǹkà ọkọ. wọn ò ní wí kéèyàn jẹ́ mùsùlùmí tó ti tójọ́ mẹ́ta nínú Islam kó má dàmà pé sọ̀hábì lélẹ́yìí tí wọ́n ń dárúkọ rẹ̀ yìí. gẹ́gẹ́ bí Abu Bakr as-Siddiq radiyallahu anhu, Umar ibn al-Khattab radiyallahu anhu, Uthman ibn Affan radiyallahu anhu, Ali ibn Abi Talib radiyallahu anhu, Az-Zubayr ibn al-Awwam radiyallahu anhu, Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu, bákan náà Usama ibn Zayd radiyallahu anhu, Zayd ibn al-Haritha radiyallahu anhu. bẹ́ẹ̀ni tó bá dárúkọ fún wa Zayd ibn Thabit radiyallahu anhu, Abdullah ibn Umar radiyallahu anhuma, Abdullah ibn Abbas radiyallahu anhuma, Abdullah ibn Zubayr radiyallahu anhuma, Abdullah ibn Mas'ud radiyallahu anhu, Fatimatu bintu Muhammadin sallallahu alayhi wa sallam radiyallahu anha, Aishatu bintu Siddiq radiyallahu anhuma, Asma bintu Abi Bakr radiyallahu anhuma, Salamata radiyallahu anha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Anas ibn Malik radiyallahu anhu. tó bá ti ń dá àwọn orúkọ oníkálukú wa àti mọ̀ pé sọ̀hábì ni wọ́n ń dárúkọ. àwọn orúkọ kan wá wà tó ṣe pé wọn ò jẹ́ àwọn orúkọ tí máa sábà wá tí pípé wọn wíwí wọn tí máa sábà ṣẹlẹ̀ lẹ́nu àwọn èèyàn ní gbogbo ìgbà. àìkò jẹ́ pórúkọ wọn ó jẹ́ àwọn orúkọ tó gbajúmọ̀ lọ́dọ̀ wa létí wa kò yẹn wọ́n kò nínú sàhábà gẹ́gẹ́ bí Mikhnaf ibn Sulaym, Mikhnaf ibn Sulaym radiyallahu anhu. tó bákan náà sàhábà yìí sọ pé àwa dúró pẹ̀lú ìránṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ní Arafa. ẹ̀kọ́ tó wà ń bí òun náà ní kí tó bá di jọ́ Arafa nígbà tí àwọn alálàájì tó máa gbéra kúrò ní Mina lẹ́yìn ìgbà tóòrùn bá ti yọ tó ń lọ sí Arafa tó ń bẹ́ńbẹ́ títí tó fi dàkókò salatu dhuhr. imam tí ó síwájú àwọn èèyàn ṣe sọlẹ́ ní masjidu Namira mẹsàlásì tí ń bẹ ní Arafa yóò ṣe khutuba. tó bá ti parí khutuba rẹ̀ wọ́n ṣe salatu dhuhr ní raka méjì, wọ́n ṣe salatu al-asr ní raka méjì. ìkíní kejì wọn lákòókò salatu dhuhr. nǹkan kankan ló fà á tá a fi ṣe bẹ́ẹ̀ àfi nítorí kákòókò lè bá a sílẹ̀ fún wa láti lè ṣe àdúà lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ yìí bẹ̀rẹ̀ láti gbàdá bá ti parí sọ̀láàtù al-asr lẹ́yìn sọ̀láàtù dhuhr
èkíní kejì wọn rákà méjì méjì lákòókò sọ̀látù dhuhr a máa ṣàdúrà bẹ́ẹ̀ títí tó rùn ó fi wọ̀ àwọn ń fẹ́ kọ́ ọ máa ṣàdúrà yín ní dúró torí wọn máa sọ pé wuqufu Arafa ìdúró Arafa wọn àbẹ̀ ọ́ pé kò gun orí àpáta o Jabalu Rahma òkè Rahma eléyìí tí ń bẹ ní Arafa wọn àbẹ̀ ọ́ pé kò gun Anabi sallallahu alayhi wa sallam kò gorí òkè kankan nígbà tó dúró ní Arafa bó tilẹ̀ jẹ́ pé Anabi sallallahu alayhi wa sallam wọ́n jókòó lórí ràkúnmí wọn ní Qaswa Anabi ò fẹsẹ̀ dúró ṣùgbọ́n fi ṣẹ̀ríà sọ fún wa ikú ẹ̀ ń bá jókòó lórí nǹkan àgùn tó jẹ́ nǹkan abẹ̀mí ìdájọ́ ẹni tó dúró ní ọgbà ìdájọ́ ẹni tó dúró ní ọgbà torí rẹ̀ Anabi jókòó lórí ràkúnmí rẹ̀ ó ní ìdájọ́ pé dúró gbọ́dọ̀ bá ní nǹkan àgùn tó jẹ́ nǹkan abẹ̀mí tó bá jókòó lórí ẹ̀ á fún ọ ní ìdájọ́ pórí ìdúró lọ wà torí a kì í jókòó lórí ẹranko kọ́rọ̀ ní lọ́rùn àfi kí ẹranko yẹn kọ́ wà ní dúró báwo lẹ ẹranko sì jẹ́ pé lóṣù kalẹ̀ tí wọ́n á jókòó lórí rẹ̀ tí ó rọ̀ ọ́ lọ́rùn ìdúró ẹranko akàkún dúró tiẹ̀ náà lópin ìgbà tó bá ṣe pé ìdúró lẹ́ranko wà ìwọ́n tó wá lọ ṣiṣẹ́ hajj à ń fẹ́ kó jẹ́ pé ìdúró ló wà láti ìgbà tẹ́ bá ti parí sọ̀láàtùl asr títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ àmọ́ ṣàdúà pàtàkì jùlọ àdúà yawmi Arafa tánàbí sallallahu alayhi wa sallam tó pè ní gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àmọ́ wí àdúà yìí lọ́pọ̀lọpọ̀ tọ́ba tún ṣàdúà láàrin wíwí rẹ̀ fi máa tọrọ orí ayé àtàlùkìyàmà kò burú ìdúró ló wà ó gbọ́dọ̀ jókòó ó gbọ́dọ̀ fẹ̀yìntì ó gbọ́dọ̀ fẹ̀yìn lélẹ̀ àbí kó fẹ̀gbẹ́ lélẹ̀ àyàfi tó bá pọ̀ ti dúró ti wá rẹ̀ ọ́ kò burú kó jókòó sinmi tó bá ti wá sinmi débi pàrọ̀ rẹ̀ tún mókun padà tún dìde eléyìí ni wọ́n ń pè ní ìdúró Arafa ọlọ́wà jẹ́ ẹni tó dúró pẹ̀lú ìránṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ní Arafat ọ̀lànlá ń bẹ fún sọ́hábí eléyìí tó ṣe pé kò sí fáwọn akpọ́rọ̀ǹtù tá a dé nígbẹ̀yìn àwọn náà ń lọ sí Arafa ẹni tó ti lọ rí ẹni tó tún máa lọ gbogbo wa ń lọ àwọn náà dúró ní Arafa ìwọ náà dúró ń bẹ lọ́dún yìí ẹlòmíràn tún dúró ń bẹ lọ́dún tí ń bọ̀ wàlákìn ìdúró yun ó yàtọ̀ sí ìdúró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kọjá ìdúró níwọ nìkan àbí pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí o ti ẹ̀sìn kankan mẹ́ ọwọ́ pọ̀ dúró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ó láǹfààní àti kẹ́kọ̀ọ́ nípa kókó nǹkan tó gbẹ̀yìn débi báwo la ti ṣe tí fi dá tí fi jẹ́ àtẹ́wọ́gbà tí wọn ò fi ní dàlúyàn nígbà àyà wọn àdọ́gba ẹni tó ṣe hajj pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtẹni tó ṣe hajj láì sí anabi sallallahu alayhi wa sallam níbẹ̀ ìdí nìyí tó fi lọ́pọ̀ láńlá ń bẹ fáwọn ẹni tó bá láǹfààní láti ṣe umra nínú oṣù Ramadan torí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní umratun fi Ramadan ta'dilu hijja umra tá a bá ṣe nínú oṣù Ramadan ó ṣe dọ́gba pẹ̀lú hajj nínú riwaya kan ta'dilu hijjatan ma'i ó ṣe dọ́gba pẹ̀lú kó ṣe hajj pẹ̀lú èmi anabi sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí wípé lóòótọ́
ó dàbí pé ó ṣe hajj pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àmọ́ kìí ṣe bẹ́ẹ̀ lódodo ṣùgbọ́n ọlá ń bẹ́ńbẹ́ eléyìí tí ó sí fún umrah tó bá ṣe nígbà tí kìí ṣoṣù Ramadan. Sàhábà bá ń sọ fún wa àwa dúró àwa wà nígbà tá a wà ní dúró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní Arafat ọlá ńlá lélẹ́yìí eléyìí tó ṣe pé kò sí fáwa kò sì lè sí fún wa torí pé anabi ti kú anabi ò sí má báwo la ṣe fẹ́ rà anabi dípò pàwà pẹ̀lú rẹ̀ àwa lọ́jọ́ ṣe hajj dípò pé a tún á láǹfààní láti dúró nítòsí anabi àbá àlómọ̀pọ̀ ẹni tó tún dúró nítòsí anabi lọ́jọ́ anabi sallallahu alaihi wasallam ń lọ sí hajj ọlá ńlá tún bẹ fáwọn yàtọ̀ sẹ́ni tí ò rí tòsí anabi dúró ọlá ńlá ń bẹ fáwọn náà àmọ́ kò tó ẹni tó súnmọ́ anabi pẹ́kípẹ́kí. ẹ mọ̀ pé lọ́jọ́ tá à ń sọ yìí gan àwọn ẹni tó pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ń lọ sí hajj òǹkà àwọn yìí máa ṣe kékeré ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn 100,000 làwọn tó lọ sí hajj pẹ̀lú anabi sallallahu alaihi wasallam. sàhábà yìí wá sọ pé àwa ní dúró pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ní Arafat wọ́n wà nítòsí rẹ̀ ó ti kún láǹfààní àti gbọ́ntọ́ sọ tààràtà wọ́n gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ntọ́ sọ káwọn náà fi wá máa sọ pé wọ́n sọ báyìí. anabi ni ya ayyuhan nas nínú àǹfààní tó wà ń bẹ́nu ike ká pe àwọn èèyàn ní pípè tí ó fi hàn pé àdẹ́nìkan sí gbogbo yín pátá là ń bá sọ̀rọ̀ ààyò ẹnìkan lẹ̀ ya ayyuhan nas ẹ̀yin èèyàn lápapọ̀ yín ọ̀rọ̀ yìí bá yín wí inna ala kulli ahli baytin fi kulli aamin udhiyatan wa atira dájúdájú ọjọ́ ọ̀ranyàn lórí gbogbo ará ilé kọ̀ọ̀kan ní gbogbo ọdún kọ̀ọ̀kan pé kí wọ́n máa pẹran iléyà kan kí wọ́n sì máa pẹran àtìrà kan. ayuha nas dáná fi sọyún kìí ṣe aam ghayru muqayyad kìí ṣe ọ̀rọ̀ tó fẹ̀ tó gbòòrò tí wọ́n là eléyìí wọ́n máa ń pè ní aamun mukhassas ọ̀rọ̀ tó fẹ̀ tó gbòòrò ni àmọ́ àlà ayé yá ayyuhal muslimun níta Nabi sallallahu alaihi wasallam bá wa sọnù gẹ́bùlù wa ṣe sọ pé walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila walillahi ala nnasi hijjul bayt ala nnasi Allahu ó ṣe hajj lọ́ranyàn lórí àwọn èèyàn ṣé àwọn èèyàn yìí mùsùlùmí wọn kèfèrí wọn ọ̀ṣẹbọ wọn kàlà rárá o eléyìí àámún mukhassas ay walillahi ala al-muslimina hijjul bayt Allahu ṣe hajj lọ́ranyàn lórí àwọn mùsùlùmí nítorí pé káfìrí hajj yẹn apọ̀ náà láṣẹ kó ṣe gẹ́gẹ́ bá a ṣe pọ̀ náà láṣẹ kó ṣe siyam gẹ́gẹ́ bá a ṣe pa láṣẹ kó ṣe sọlẹ́ gẹ́gẹ́ bá a ṣe pa láṣẹ kó yọ zakat apá láṣẹ kó náà máa ṣe amrun bil ma'ruf wa nahyun 'anil munkar ṣùgbọ́n lásìkò ìgbà tó jẹ́ kèfèrí ń tó bá ṣe ànígbà lọ́wọ́ rẹ̀ tó bá sì gba islam lẹ́yìn ọ̀rẹ́yìn àní sọ pé gbogbo nǹkan tó ti fòoru tí ò ṣeun nígbà tó wà ń kèfèrí yóò san padà mo rò pé yé wa ṣùgbọ́n ó ń bẹ nínú ẹni tá a lábọ̀ lọ́rùn tó ń ti pọ́ jẹ́ kèfèrí ṣùgbọ́n lọ sí gangan ẹni tá a pa láṣẹ pẹ̀lú pé kó lọ sí gangan tí ó jẹ́ ṣíṣe gbọ́wọ́ rẹ̀ tí ó sì jẹ́ àtẹ́wọ́gbà tó bá ṣe òun náà ni mùsùlùmí torí rẹ̀ àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa fiqh al-imam Malik al-Shafi'i àti imam Ahmad gbogbo àwọn wọ̀nyí sọ pé innal kuffara mukhatabuna bi furu'i ash-shari'a
kama hum mukhatabuna bi usuliha apá àwọn kèfèrí à ń pa wọ́n láṣẹ pé gbogbo àwọn ẹ̀ka nǹkan tí ṣẹ̀ríà mú wá káwọn náà máa ṣe gẹ́gẹ́ bá a ṣe pa wọ́n láṣẹ pẹ̀lú pé gbòǹgbò àti ìpìlẹ̀ tí ṣẹ̀ríà tún mú wá kó tún ṣe. A pa wọ́n láṣẹ pẹ̀lú iman, a pa wọ́n láṣẹ pẹ̀lú tawhid gbòǹgbò ẹ̀sìn nu, a tún pa wọ́n láṣẹ pẹ̀lú ẹ̀ka rẹ̀. Àwọn náà wọ́n jẹ́ ní tí ń ṣàlùwàlá, wọ́n jẹ́ ní tí ń ṣe sọ́lá, wọ́n jẹ́ ní tí ń ṣe siyam, wọ́n jẹ́ ní tí ń yọ zakat, wọ́n jẹ́ ní tí ń ṣe hajj. Àmọ́ tí wọ́n bá ṣe ń gbà tí wọ́n jẹ́ kèfèrí kò ní jẹ́ gbígbà. Tí wọ́n bá sì gba Islam gbogbo ètò ti fò wọ́n ru wọn ò ní san padà. Abu Hanifa ní kí wọ́n á láǹfààní ẹ̀ tí wọ́n bá ṣe ànígbà, tí wọ́n bá sì gba Islam àní ní kí wọ́n sìn tó fò wọ́n ru padà kí wọ́n á láǹfààní ẹ̀. Àwa sọ pé àǹfààní rẹ̀ ni pé wọ́n jìyà lórí àìṣe imani, wọ́n jìyà lórí àìṣe Islam, wọ́n tún jìyà lórí àìṣiṣẹ́ Islam. Ìyà di kíni? Ìyà di púpọ̀. Olúwa ni ma salakakum fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin. Àwọn kèfèrí tí wọ́n bá wọná saqar wọ́n máa bi wọ́n léèrè pé kí ló gbé yín wọná saqar. Wọ́n là àjọ kan náà ti ṣe sọlẹ. wa lam naku nut'imul miskin, àṣìjẹni tí ń fáwọn aláìní ló ń jẹjẹ. wa kunna nakhudu ma'al kha'idin, àwọn náà jẹni tí ń fẹnu wa rọf pẹ̀lú àwọn afẹnu wa rọf. Sẹ́wọ̀n kẹ́ mùsùlùmí ni kò gbọ́dọ̀ fẹnu wa rọf kọ́ mọ́ bá dẹ́ṣẹ̀. Káfìrí ani laysa ba'da al-kufri dhanb, ṣùgbọ́n òun ó tún jìyà lórí ẹni tó fi wa rọf, ara tó fi wa rọf. Bákan náà yóò tún jìyà lórí àìṣe sọlẹ́, yóò jìyà lórí àìyọ zakat, yóò jìyà lórí àìṣe siyam, yóò jìyà lórí àìṣe hajj. Lọ́ngbọ́n yẹn o, ọjọ́ gba Islam kò sinmi, ọrùn rẹ̀ ò lè rán. Ọkàn ní jìyà lórí kó ṣe Islam bẹ́ẹ̀, ọkàn ní jìyà lórí kó ṣe imani lásán, ó tún jìyà lórí ó ṣe gbogbo ṣe imani. Ètò túmọ̀ sí pé àfi ká tètè jí, tètè taragiri wọ káfìrí kó gba Islam lónìí kó tó dọ̀la. Ọ̀la pẹ́ ó lè ti kú lọ́la, ó lè ti kú lọ́la kí lè o tó má. Torí ẹ̀ eléyìí fi hàn wípé ya ayyuhan nas tánàbí sọ́nbẹ̀ wọ́n ń pè ní amun mukhassas nínú ilmi al-usul. inna ala ahli kulli baytin eléyìí náà amun mukhassas, ọ̀rọ̀ tó fẹ̀ tó gbòòrò ní amátàlá. ay inna ala ahli kulli bayti muslimin, ọ̀ràn yẹn ni lórí gbogbo àwọn ará ilé tó jẹ́ tàwọn mùsùlùmí. kìí ṣe gbogbo ilé ike kí wọ́n máa pa ẹran léyà lọ́dọọdún, kí wọ́n sì máa pa ẹran Rajab lọ́dọọdún. ṣé wàá mẹ́ran tó ń pè ní al-atira yìí? Ànábì ni ó ń lè tí ẹ̀ ń pè ní ar-Rajabiyya, ẹran tẹ́ ẹ máa pa lóṣù Rajab. Hadithi yìí ó hàn gbangba nípa títọ́ka sí pé ọ̀ràn àyàn ní ká pẹran léyà. ọ̀ràn àyàn ló jẹ́, ẹ̀yin èèyàn, ọ̀ràn àyàn ló jẹ́ lórí gbogbo àwọn ará ilé kan ní gbogbo ọdún pé kí wọ́n máa pẹran léyà kan, kí wọ́n sì máa pẹran àtìrà kan lọ́dọọdún. Al-àtìrà òun náà lẹ́ran tẹ́ ẹ máa pa lóṣù Rajab. ẹran oṣù Rajab yẹn wọ́n máa ń pa ní mẹ́wàá àkọ́kọ́ oṣù Rajab, wọ́n máa ń pè ní ar-Rajabiyya, ìyẹn ni pé ẹran tá à ń pa lóṣù Rajab. báwo ni ó bá ṣe dáa tó kápẹ́ àdìsí yìí sì ṣẹ́kù fẹ́ni tó fẹ́ fi sẹ̀rí lórí pọ́nrán yàn iná ní ká pẹran léyà. ṣùgbọ́n àdìsí yẹn kò ṣeé lò fati fi sẹ̀rí fún tọ́ dá lórí tí ń tọ́ka sí pọ́nrán yàn lẹ́ran léyà lẹ́yìn ìgbà tó ti hàn yí pé àdìsí yìí ó mansukh, àdìsí kan ti parẹ́ ni. Al-atira mansukha,
ẹran tí wọ́n máa pa ní mẹ́wàá àkọ́kọ́ tí oṣù Rajab wọ́n ti parẹ́ ẹnìkan ọ̀bí ọ̀pẹ́ kọ́ pẹ́ran kankan lóṣù Rajab mọ́. hadith yìí gan Abu Dawud ní hadithun mansukh ajẹ́ pé ọ̀rọ̀ nípa pọ́nrán yẹn ni ẹran léyà ńkọ́ wọ́n ti parẹ́. ó lè jẹ́ pé ó fìgbà kan jọ́ràn yẹn àmọ́ kìí sọ̀ràn yẹn mọ́. ẹgbàá wa yìí ó jẹ́ hadithun hasan, ẹgbàá wa tó da ó fẹsẹ̀ rinlẹ̀, àmọ́ ntó kó sínú ní ìdájọ́ pọ́nrán yẹn ní ká pẹran léyà wọ́n ti parẹ́. ajẹ́ pé ẹni tí máa ń fi irú rẹ̀ sẹ̀rí lórí pé ọ̀ràn yẹn ní ká pẹran léyà kò rí ẹ̀rí o eléyìí tó lè fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀, torí pé àdìsí yìí ń kọ́ wọ́n ti parẹ́. nínú ṣẹ̀ríà wa wọ́n ń pè nǹkan kan ní nasikhun wa mansukh, nasikhun wa mansukh, ìdájọ́ tó pa kan rẹ́ àti ìdájọ́ tá a parẹ́. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam òfin Allah azza wa jal ó ní pé tógun bá dé mùsùlùmí ẹyọ kan kó kojú kèfèrí mẹ́wàá, ó gbọ́dọ̀ sá fún kèfèrí mẹ́wàá. ṣùgbọ́n lu Ẹlẹ́dàá wa ó pa ìdájọ́ yìí rẹ́ sórí ó gbọ́dọ̀ sá fún kèfèrí méjì, ó gbọ́dọ̀ sá fún kèfèrí méjì. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam àwọn mùsùlùmí Baitul Maqdis ní Jerusalem ni wọ́n máa kọjú sí ṣe sọ̀lẹ́. ṣùgbọ́n lu Ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí ṣe sọ̀láàtì oṣù mẹ́rìndínlógún lẹ́ni tí ń dojúkọ Baitul Maqdis, lolu Ẹlẹ́dàá wa ló pa ìdájọ́ ká dojúkọ Baitul Maqdis rẹ̀ pẹ̀lú ẹ máa dojúkọ ìhà al-Masjid al-Haram. qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-Masjid al-Haram wa haythuma kuntum fawallu wujuhakum shatra. Olúwa wa fi yé wa báwọn sọláàtì tẹ́ ti ṣe tẹ́lẹ̀ nígbà tá a fi ní kẹ́ máa kọjú sí Baitul Maqdis ẹ̀ tún gbalada rẹ̀ kò ní ráre. wa ma kana Allahu liyudi'a imanakum inna Allaha bin-nasi la ra'ufur rahim. Olúwa kò ní fi sọláàtì yín ráre. imanukum ay liyudi'a imanukum ay liyudi'a imanakum ay liyudi'a salatakum. Allahu ò ní fi sọláàtì yín ráre. kẹ́lẹ́ báyìí wọn àjẹ́ pé wọ́n ń pè nǹkan kan ní nasikh wa mansukh. Olúwa Ẹlẹ́dàá wa yóò ṣòfin kan yóò fi kan parẹ́. kò túmọ̀ sí pé nǹkan tí ó hàn sí nígbà tó fi kọ́kọ́ ṣòfin ó padà hàn sí ló fi yí padà. torí pé lẹ́yìn wọ́n pè ní albida onísábàbí táwọn ṣíà báwọn fi sọ pé kò sí nasikh wa mansukh tí ó bá yọ àkídà ṣíà ló ń polówó yẹn. gbà tí wọ́n sọ pé kò sí nasikh wa mansukh àkídà ṣíà ni. torí pé àwọn sọ pé an-naskhu yastalzimu al-bida wal-bida'u 'ala Allahi muhal wa kullu ma yufdi ila al-muhal yakunu muhalan. àwọn sọ pé tá a bá sọ̀rọ̀ pé òfin kan máa pa òfin kan rẹ́ yóò bí kọjá pé ní túláàsì nǹkan kan padà hàn sí Allah eléyìí tí ó hàn sí tẹ́lẹ̀ káwá sọ pé Allah nǹkan tí ó hàn sí tẹ́lẹ̀ padà hàn sí kọ̀bá làkàì mu. gbogbo tí ọba wa bí ká sọ pé tí ọba làkàì mu ó lè ṣẹlẹ̀ sí Allah ọ̀nà aburú nítorí rẹ̀ kò sí nasikh kò sí mansukh àkídà Ṣíà. Ahlus Sunnati wal Jama'a àwọn sọ pé nasikh wa mansukh wà kò sì jẹ́ tuntun kò ẹsẹ̀ dé rárá ó ti wà láti ìgbà tó lu àti kọ́kọ́ ṣẹ̀dẹ̀ yẹn àkọ́kọ́. ẹ bá ní gbéyàwó gbàtí baba ńlá wa Ádámù alayhi salam tí wọ́n ń bímọ
wọ́n máa ń sábà bí ìbejì. Wọ́n á bí ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan. Ọmọbìnrin tá a bá bí nínú oyún yìí ọmọkùnrin tá a bí nínú oyún míì ní ó fẹ́. Ọkùnrin yìí tá a bí nínú oyún yìí obìnrin tá a bí nínú oyún míì ní ó fẹ́. Bó ti ṣe ń lọ nù. Tó bá rántí ìtàn Hábílà àti Kọ́bílà, ọmọ tá a bí pẹ̀lú Kọ́bílà, ọmọbìnrin tá a bí pẹ̀lú Kọ́bílà ó jẹ́ arẹwàbìnrin. Òun ló yẹ kí Hábílà ó fẹ́. Yàtọ̀ séyìí tá a bí pẹ̀lú Hábílà, òun burẹ́wà, òun ló yẹ kí Kọ́bílà ó fẹ́. Kọ́bíl apààyàn àkọ́kọ́, òun wá ń fẹ́ kó jẹ́ pé wọ́n yí òfin yẹn padà látòrí tòun, kó jẹ́ pé ẹni a bá bí pẹ̀lú ẹni ni wọ́n jọ máa fẹ́ra wọn, kó má jẹ́ pé inú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa fẹ́ra wọn. Torí pé òun rí i pé eléyìí rẹwà ńlọ́wọ́ òun ọ̀fẹ́ ètò burẹ́wà. Ádámù alayhi salam wọ́n sì ní òfin Allah ni àwọn lè yí padà. Nítorí kù ní ìsìn oníkíkálukú kó fi nǹkan kan wá ti súnmọ́ Allah. Ẹni tó lọ́wọ́ bá gba tiẹ̀ àjẹ́ pé bófin ọba yí padà bí òní yí padà bí táàtì mọ̀nà. Habil wọ́n fi àgbo ńlá bọ̀ lọ́jọ́